Ẹ kú dédé àsìkò yìí, èyí làwọn ìròyìn tó jẹyọ láti inú ìwé ìròyìn The Matrix lónìí ọjọ́ 29 oṣù keje ọdún 2025. Ẹniọlá Sálíù lorúkọ mi. Ẹgbẹ́ òṣèlú ADC ti sọ gbangba-gbàǹgbà fún ààrẹ Tinubu àti ẹgbẹ́ òṣèlú APC pé ààyè máa ṣí sílẹ̀ ní Aso Rock lọ́dún 2027 tó sì jẹ́ wípé ààrẹ àti ẹgbẹ́ òṣèlú APC yóò nílò láti ṣe kí wọ́n tó jẹ. Ó ní ọ̀rọ̀ tí Yìwádà sọ pé kò sí ààyè ní Aso Rock lọ́dún 2027 jẹ́ ọ̀rọ̀ ìgbéraga àti èyí tí kò buyì kún ètò òṣèlú àwarawa. Ẹgbẹ́ òṣèlú Labour ní àfojúsùn Peter Obi láti díje dupò ààrẹ ti ń dínkù pẹ̀lú bó ṣe lọ darapọ̀ mọ́ ẹgbẹ́ aláṣepọ̀ ADC. Ẹ jẹ́ ká dókè lọ́hùn-ún, à ń bọ̀. Ẹ káàbọ̀ padà. Ọ̀gá àgbà iléeṣẹ́ NNPC Báyọ̀ Ojúlárí ti fìdí ẹ̀ múlẹ̀ pé gbogbo bí wọ́n ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ ní iléeṣẹ́ ìfọpo tó wà ní Port Harcourt kò sí èyí tóun gbọ́ nípa rẹ̀ níbẹ̀. Ó ní kò dájú wípé iléeṣẹ́ ìfọpo ọ̀hún yóò jẹ́ títà. Mínísítà fún ètò ìṣúná àti ààtò ọrọ̀ ajé Àtíkù Bàgúdù ti yànnàná ẹ̀ pé ààrẹ Tinubu ti wakọ̀ orílẹ̀-èdè yìí lọ sí èbúté ògo nípasẹ̀ àwọn ìgbésẹ̀ akin tó ní ṣe pẹ̀lú àtúntò àti àtúnṣe ní gbogbo ọ̀nà. A fẹ́ padà sílé wa o. Èyí ni ariwo tó gba ẹnu àwọn olùgbé ibùdó Ogunléndé ní agbègbè Yewata lójú ọ̀nà Benue sí Nasarawa kan lásìkò tí wọ́n ń ṣe ìfẹ̀hónúhàn àti ìwọ́de. Iṣẹ́ pakasọ ní ìlú Àbújá tó jẹ́ olú ìlú orílẹ̀-èdè yìí pẹ̀lú báwọn nọ́ọ̀sì ní ilé ìwòsàn ìjọba níbẹ̀ ṣe bẹ̀rẹ̀ ìyanṣẹ́lódì oníkìlọ̀ ọlọ́jọ́ méje. Ìròyìn eré ìdárayá. Agbá ọwọ́ iwájú fún ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè wa Nàìjíríà ìyẹn Victor Osimhen ti fìdí ẹ̀ múlẹ̀ pé inú dídùn ńlá ló jẹ́ fún òun láti tẹ̀síwájú pẹ̀lú ẹgbẹ́ agbábọ́ọ̀lù Galatasaray léyìí tó tọwọ́ bọ̀wé àdéhùn oní mílíọ̀nù 85 pounds pẹ̀lú wọn. Ẹ̀kúnrẹ́rẹ́ àwọn ìròyìn yìí àtàwọn ìròyìn míì lẹ́ ò láǹfààní láti jẹ̀gbádùn tẹ́ ẹ bá darapọ̀ tẹ́ ẹ sì tẹ̀lé The Matrix lórí Facebook, Instagram, TikTok, YouTube àti X. Àdúrà mọ́mi Balógun ló ṣe òǹgbùfọ̀ ìròyìn yìí. Ẹniọlá Sálíù lorúkọ mi.